nítorí Mr. and Mrs. Ládélé kì í ṣe mi mọ̀ ọ́ ṣe, kì í ṣe agbára mi, kì í ṣe títóbi mi lẹ fi dá mi sí o bàbá. Kì í ṣe mi mọ̀ ọ́ ṣe, kì í ṣe agbára mi, kì í ṣe títóbi mi lẹ fi dá mi sí o bàbá. Onídúró mi ẹ ṣeun o, onídúró mi ẹ ṣeun o, bó bá déyàn ló dúró ni wọ́n ti máa sọ̀rọ̀, bó bá déyàn ló dúró ni wọ́n ti sá lọ, bó bá déyàn ló dúró ni wọ́n ti máa sì règùn. Onídúró mi ẹ ṣeun o. Mr. and Mrs. Ládélé ní sọjọ́ bí lónìí mo ṣe dákọ́ wá, lọ́kàn láyà ní sọdún lónìí. Ẹ bá jàre bẹ́ẹ̀ ká lọ rèé yọ fún wọn, onínúure ni wọ́n. Dr. Babátúndé Samuel Ọmọládélé o, aláṣẹ àti olùdarí New Day Specialist Hospital tó kárí ayé. Mrs. Táíwò Àbísóyè aya Ládélé o, èjìrí ara sókun ọbọmọ. Èmi kí ọ̀pọ̀ òkú ọdún mo lóòkú àṣeyẹ. Èjìrí ara sókun, èjìrẹ́ ń bá bí, ṣe ni ń bá jójójó. Èjìrẹ́ ń bá bí, ṣe ni ń bá wáyọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. Owó lé olówó kò lọ, owó lé ọlọ́rọ̀ kò yàgbẹ́ rárá. Ó bẹ gẹ̀ẹ́sẹ̀, ó bẹ kásá. Táyé lolú bẹ́ sílé alákìsà, bí ló sálákìsà tó ń gbà sọ. Táyé lolú o, táyé lolú ò ní kèsì ọmọ akin. Táyé lolú ń lo táyé wò tán, torí ìpayé dùn bí oyin mọ́mọ́. Tó wá ránṣẹ́ sọ́mọ Kẹ́hìndé pé kó náà wọn bọ̀ wálé ayé. Èjìrí ara sókun òkú ọdún. Dr. Babátúndé o, ó sọdún ọdún yìí, ó ṣe tẹ̀mí sí. Má bínú pé mo bá ọ nílé ayé, mo pè ọ́ ní orúkọ. Orúkọ là ń kọ baládé, orúkọ la fi ń pa àwọn òjòyè. Àwọn ẹni yìí tìyín orúkọ la fi ń perú wọn. Àgbẹ̀ ní mú ní pàdé àlárò o, ìran àlùkò ní mú ní pàdé kòsùn lékelèké, a sì máa mú ní pàdé kẹfún. Wọ́n ní bí ojú bá ṣe méjì àwòrán kedere, ẹsẹ̀ ló ṣe méjì ayẹnà. Bí ìbàdí bá wá ṣe méjì àjò òkó lórí ẹni téńté. Orí bí ló mú Dr. Babátúndé kó pàdé Táyé lolú, èjìrẹ́ ló bá di rẹ́gí ni wọ́n di lọ́kọláya. Lónìí ní sọjọ́ bí ẹ̀yin, èmi ń bá yín dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba pójú yín túrọ́dún. Ẹ̀yin ò wà ní fọdún eléyìí sópin ní ilé ayé. Ẹ ti sọdún ọdún yìí, ẹ ṣe tẹ̀mí sí. Mr. and Mrs. Ládélé o, ẹ mọ́ gbóhùn ẹnu mi dáadáa. Ṣebí ọdọọdún la mọ́ rí orógbó, ọdọọdún la mọ́ rí àwùsá, ọdọọdún ní láǹṣó lógún lógún o. Bọ́dún bá ti dé, pèrègùn àsì máa máwọn tuntun bọ̀ wá sílé ayé ni. Mo pọ́dọọdún la ó sì mọ rẹ̀yìn wò bí ìran. Dr. Babátúndé o, Dr. Babátúndé Samuel Ládélé, ọkùnrin tí mo ń dáyà lọ́rùn nínú ilé. Kọ̀rọ̀bọ̀tọ̀ bí ọ̀ka, ẹ̀rí bíbí ire okú ti hàn lára rẹ̀. Táyé lolú, èjìrí ara sókun ọbọmọ. Àbísóyè aya Ládélé, dákun mọ́ gbóhùn ẹnu mi. Ìbàdí àwọn òkú ọdún, ojú rẹ̀ pépé o, arẹwà lóbìnrin. Ó dára tán tẹ́gànkọ́, àsọ́bà lára mu ni. Ṣàngó ló ṣetán ló wọlé sílé ra. Táyé lolú, èjìrẹ́ ẹwà ló ṣetán o, ló wá wọlé sọ́dọ̀ rẹ̀ gangan. Èdùmàrè ló so yín pọ̀, èṣù ò ní tú yín ká. Èṣù bí èèyàn tí ó yá yín, ọlọ́run ọba ò ní jó wá wá. Lágbára ọlọ́run ọba, tẹ̀lé yín pẹ́. Ìyá àti bàbá èyí ò wù àwí o. Ìyá àti bàbá ìròyìn ọlá olúwa. Ìyá àti bàbá ohun ojú rí o. Ẹ dákun ẹ mọ́ gbóhùn ẹnu mi dáadáa. Àwọn ọmọ tẹ́ ẹ bí, olóríire ọmọ ni wọ́n. Kò mọ ọmọ sọ́mọ yẹyẹ láàrin wọn. Ikú ò ní gbá wọn sọnù lọ́wọ́ ẹ̀yin. Lọ́lá àdáni mọ́mọ́ gbàgbé ẹni. Wọ́n wá tí
ọdún rẹ̀ lọ́dún bí ọdún bá ti dé. Ẹni mọ̀ yín ló rán mi wá o, ẹni tó rántí ọjọ́ bí ẹ̀yin ló ní wọ́n mọ̀ ṣèwé eléyìí fẹ́yìn. Mrs. Ọlátóyè Ọláyẹmí Àmọ̀kẹ́ bí n ló ní mọ̀ bọ̀ ní gbàgede. Ó ní wọ́n mọ̀ kí yín kú àdúrà o. Ó ní Mr. and Mrs. Ládélé tó rí yẹn wọ́n ṣe iyebíye lójú mi wá bá mi kí wọn. Wọ́n ní ìgbà tó tó gbá ní ṣe balẹ̀ àgbọ̀n mi. Wọ́n ní kọ̀ọ̀kan tó tó kọ̀ọ̀kan ní ṣe balẹ̀ odò. Wọ́n ní mọ̀ kí yín o, wọ́n ní mọ̀ ṣe kẹ́yìn ni. Wọ́n ní kí yín bí ológun ẹ̀rọ o. Wọ́n nífẹ̀ẹ́ táwọn ní sí yín, wọ́n ló pọ̀ wọ́n ló pọ̀ jù bá ń lọ. Wọ́n lẹ́sẹ̀ wọn kú fífẹ́, wọ́n lẹ́ẹ̀kú àdúró tì, wọ́n lẹ́ẹ̀kú gbà gbogbo. Wọ́n ní bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ máa ṣe lo àbùkù oníkànnì ọlọ́run bò ní jẹ́ tẹ́. Mrs. Ọlátóyè Ọláyẹmí Àmọ̀kẹ́ ló ní wá mọ̀ ṣèwé eléyìí fẹ́yìn. Dr. Babátúndé Samuel Ládélé o, ó yá járe lé bàbá rẹ̀. Èrò Ẹ̀gbá ni ọmọ Lisa bí ọmọ agbóngbàkàlà, ọmọ erinjogun ọlá kàrè ńlẹ̀, ọmọ òsìlẹ̀kùn palẹ̀kùndé àrídìí ògo lójú ogun. Ọmọ màjò méjì màjò gbẹ̀rú níyìn màjò gbẹ̀ ẹ̀kọ́ ẹrú ní sinmi ẹ̀kọ́ lẹ́sìn ènìyàn. Àbàtàbùtù ọlọ́rọ̀ lọ́mọ Ẹ̀gbá, ẹ̀yìn lọ́mọ adítọ̀ wà lẹ́jọ́ bọ́nu. Ọmọ ẹni dúdú òsì lẹ́jọ́sí pupa tó wà lẹ́ǹkan oko mọ̀mọ́mọ́ bẹ́ẹ̀ ṣe ò jàre. Babátúndé lé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ, ó yá àtàyè lòlú èjì rẹ̀. Aya Ládélé járe lé o, Àbísóyè Oriki bàbá rẹ̀. Ọmọ wọn nílì ṣọ̀ọ́rẹ́ mọ́, ọmọ àgàgà lọ́wọ́ ni wọ́n koríki bàbá rẹ̀. Ẹ̀yin lọ́mọ aláríbígbé nílé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Ọmọ Gìdú àgbà ni wọ́n koríki bàbá rẹ̀. Ẹ̀yin lọ́mọ adúródọ́ba lóhùn lóde Rẹ́mọ. Ọmọ àfigbásanwó lẹ́bàá tó kú kérú ọ̀nà ìyàwó àbúrò náà lé bàbá rẹ̀ ni. Ẹ̀yin lọ́mọ ají ní kùtùkùtù pinlẹ̀ ọ̀rọ̀ nílé yín. Ọmọ adúmádé ọmọ akáṣọ sílẹ̀ kẹrù ó bọ́ lọ́ṣẹ́ káre ilẹ̀ mádùnmọ́sù pẹ̀dìyẹ jẹ́. Ọmọ ẹlẹ́dì yóò gbogbo mọ̀gá, ọmọ ẹdìyẹ bá lókun kò lélẹ̀ àròrokùn àròradìyẹ. Ọmọ onígbó mọ̀démọ̀dé, ẹ̀yin lọ́mọ onígbó kan àjòjì ògbúdọ̀wọ̀. Táyé lòlú èjì rẹ̀ o, àjòjì tó bá wọ gbòòrò yóò dé ẹni ẹbọra. Mr. and Mrs. Ládélé o, bẹ́ẹ̀ tí ń sọdún èyí kórìjì ẹ̀ pẹ́ láyé, kórìjì ẹ̀ tàgbà kẹ́ẹ̀ta làgbà ṣe. Béèyàn bá ní ẹ̀ mọ́mọ́ sàmọ́dún, ikú tó yáwọ́ ni wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ fún. Èmi Debbie Chanta sọ bẹ́ẹ̀ wọn ò yọ wí rárá. Àní ẹ̀ mọ̀ ṣe gbàgbé wípé Mrs. Ọlátóyè Ọláyẹmí Àmọ̀kẹ́ ló ní wọ́n mọ̀ kíyìn ní gbèjègbèjọ. Èmi ò mọ̀ fèyí ṣe lọ, bẹ́ẹ̀ mọ̀ mi máa ju yàrá mi. Èmi ni Debbie Chanta lóyìn lóhùn tí wọ́n wí. Èmi ni Debbie Chanta lóyìn lóhùn lóyìn lóhùn tí a